mi gan o. Ajá tí ó yẹ ìmọ̀ gbòógè. Èyí ti dé àbábá mi gan o. Ìgbà tí mo yẹ ìmọ̀ gbòógè o. Òde pé ìdá olóòrùn àṣàgbé o. Ìdí tó tóbi lè ibà àti ìgbéyàwó rárá olóòrùn àgbàgbà mi gan o. Èyí dé. Ètí lè àgbàgbà mi gan ìgbà tí mo yẹ ìmọ̀ gbòógè o. Gbogbo lọ́la gbogbo yàrá ọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀ ẹ̀rù bá wọnú gbó. Gbogbo ọkọ̀ ló máa ṣọ̀gì ní sákùn o. Aṣọ̀gì ní báwọn lu omi àṣà pé. Orúkọ mi ni Ìyálóde Àtànmọ́lẹ̀, olórí Àtànmọ́lẹ̀ 1. Ní táwa ṣe ń bí lẹ́ni náà ni àwa ṣe ìfàlọ́wọ́sókè ààrẹ àgbáyé. Ohun tí àwa ṣe ń bí lẹ́ni nìyí.
lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wípé a kú rìn a kú àfọmọnìyàn ṣe Olódùmarè aṣọ gbogbo wa délé láyọ̀ àtàlàáfíà a ní fi tèní tá a ṣe yà ní fi dágbére fáyé lọ́tún nígbà ẹ̀ láṣẹ láyé gbogbo ìgbà tí kálukú bá wá ṣe tán àti relé àní kò jàǹbá lọ́nà ayọ̀ tá a fi lé sí náà la máa bá àní rógùn káwọ́ lórí ìfẹsẹ̀jọlẹ̀ ìbá máa lọ síbi tán ti ń ṣe ìfàlọ́wọ́sókè yìí kò ní jẹ́ tẹnì kankan wa báyìí bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ pàdé yìí ká bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ká sì tún parí ẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ó ṣe máa rí nìyẹn kò yí padà ṣe Èdùmàrè. Orúkọ mi ni Àbíyè Adérónkẹ́ Ọlájídé. Wọ́n wá sí ìbàlẹ̀ ní láti na flag sókè. Èyí tá a lè fẹ́ náà sókè àwa nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́. A máa ṣe nígbà ni. Àwọn ọmọ ẹgbẹ́ náà máa lékún. A ní pẹ̀dín o. Wàhálà àdàmú wa ní jẹ́ títí wa nínú ìjọ yìí o. Àìrójú àìráyè ò ní jẹ́ títí wa. Owó báyìí ló fi ń ṣẹgbẹ́, a máa rówó fi ṣẹgbẹ́ o. Àwọn bàbá wa náà tó wà níwájú. Èrò wájú tọ́jú ò ní dèrò ẹ̀yìn o. Àwọn àwa ní fi wọ́n ṣàwátì o. Wọn ní fáwa náà ṣàwátì o. Orúkọ tèmi ni Àbíyè Sofia Igbomayekun Ayétẹ́rù. A wá síbí báyìí lónìí láti wá na flag sókè. Gbogbo wa pátá tá dé bí báyìí láyọ̀ àtàlàáfíà padà sí ilé wa láyọ̀ àtàlàáfíà. Ẹgbẹ́ náà ò ní dàrú kò ní fẹ́ dàrú. Ẹyẹ ò rè ní fọ̀hún bẹ́ẹ̀ o. Olórí ẹgbẹ́ yìí àní fi ṣàwátì kò ní kúkú òjijì lágbára Elédùmarè lágbára àwọn tó ní ilé ayé àní fi wọ́n ṣàwátì wọ́n á mọ̀ ṣe o ọmọ aráyò ní kọ̀dí àìmọ̀ṣe sí wọn wọ́n ti mọ̀ ṣàìmọ̀ṣe kò ní jẹ́ tiwọn lágbára Elédùmarè parapara ayé ò ní wáṣọ wọn lára lágbára Elédùmarè àní fi wọ́n ṣàwátì àní faṣọ wọn dáwọn mọ̀ ní títì lágbára Elédùmarè ilé wọn á máa rójú ọ̀nà wọn á máa ráyè gbogbo wa ta wá síbí báyìí ilé wa rójú ọ̀nà wa ráyè ibi tá a ti mú 1 naira 2 naira tá a fi repo sí mọ́tò tá a fi dé bí báyìí ọba òkè á máa bùsápò wa o ire o. ṣíṣe rojú ṣe bẹ̀rẹ̀ ọmọ ṣíṣe rojú ó débẹ̀ tó ó dákọ̀ wájú òṣèlú ẹ̀yìn ṣe padà sí. ọmọ olóòwe àwí fún ní kótó yé mi yẹba ọ̀rọ̀ bọ̀ mo kí tìgbó ti dùn. Mo kí tìgbó ti jù. Mo kí tìgbó ti jù. Mo kí wa káàbọ̀ sí orí ètò wa tí a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ tuntun nínú àwọ̀ ògbóni mímọ́. Kí a tó ṣe gbogbo ká fi ti Olúwa síwájú. Olúwo wa ó mọ̀ rí púpọ̀ dágúró wa bọ̀ wọ́n fún àlẹ́gbẹ́. dágúró wa òòṣà ẹ fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ fún gbogbo tí a bá fẹ́ ṣe lẹ́nu ká fi lé onílé wa gbogbo ìlú ayé tuntun. lónìí náà àṣeyẹrí ọ̀jẹ̀ o gbogbo ẹ̀ bá dé tá a wá ṣe lónìí kò ní í ṣe àtọ́lá ayé wọ́n fi gbogbo fún alẹ́ o. gbogbo ẹ̀ tó bá dẹ̀ ní tá a fẹ́ ṣe lónìí ọba bá burú wá bí tí ọba tí ló wá bí abúlé wá bí náà ní ọba lọ́dẹ̀ àwọn ọmọ tó ṣe ayé. gbogbo ẹnikẹ́ni ẹ̀kẹ́ ẹ̀ tí mo dọ̀ bá dùn sí tá a fẹ́ ṣe mílíọ̀nù tọ́ba ní tètè àwọn tó fẹ́ ṣe tọ́ba tọ́lẹ́ lòmí ẹ̀kẹ́ mi gangan náà mo kàrà mi mọ́ mo sì wá bẹ̀rẹ̀ ẹjọ́ inú mi lè fọ́ mo sì wá bí o lè jẹ́ pé abúmọ̀gbẹ́ àbí ṣùgbọ́n mo bẹ́ tó bá ní abúlọ́kẹ́ tó bá gbé nǹkan abúlọ́kẹ́ wá bí tí ọba fi tọkàntọkàn wá bí lágbára torí ayé bí lọ́sùn bá lọ́sùn ara ẹ̀ ní fi ké o. Òkìtì ọ̀gbọ̀n tó lọ́wọ́ di dọ́kítà àná ọmọ ìjọ ti tó ra rẹ̀ ló jẹ̀ nìyẹn à ń jíṣẹ́ kí tó bá ṣẹ́gi ń gbó orí ara ẹ̀ ní fi gbé ẹni bá dẹ̀ dẹ́rù ẹ̀ lérú tọ̀ o lágbára torí ilé gbogbo ẹ̀ tó bá burú wá bí tí ọba ti wá bí inú lòdù sí táwọn ọmọ tó bá gbé yóò fòdà rẹ̀ gbẹ̀rọ̀ ní ẹ̀yìn ọ̀rẹ́ yìí títà bàbá mi fún akéré wọ́n nílò ní fi ń kàn jáde ìwọ́n tó pé bí wọ́n náà ló pè mí ẹ̀ padà o. Iba
gbọ́dọ̀ tẹ́. Ẹ jọ̀wọ́ wọ́n ní kí n ṣe àfihàn nínú àwọn olóyè àgbáyé wa a tó tẹ̀síwájú lórí programme. Mo fẹ́ ṣàṣìkò pé bàbá wa Olúwo Adéríran tí wọ́n dàgbà sókè. Olúwo Adéríran ara àwọn olóyè àgbáyé ni oríta tí wọ́n ní Máyégún Ògbóni àgbáyé ẹ ṣe mẹ́ta àwọn náà ọjọ́ àwọn àgbà ẹ máa gbére tẹ̀lé. Àwọn olóyè ṣùkú rẹpẹtẹ níbí pàápàá jùlọ nínú àwọn àgbègbè wa nínú àwọn ìyá àbílẹ̀ wa. Ogboni. Ọmọ kwayé. Ọmọ ọ̀rọ̀ ń gbogbo. Tó gbóhùn. Ọmọ ṣíṣe lójú. Ó débẹ̀ tán. Ọmọ alákéteré pé. Wọ́n jiyàn. Mo kí ẹ̀yin àgbààgbà Òṣùgbó Ògbóni Ògbónà ẹ̀yin ògbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Mo kí yín lọ́ba. Mo kí yín lọ́ba. Mo tún kí yín lọ́ba. Mo kí ẹ̀yin apètùtù sọ̀rọ̀. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí ẹ̀yin ìyá àbíyè. Ẹ kú ìgbọ́dìde. Ẹ kú ìrìn. Ẹ kú àfọkànsí. Ẹ rí nǹkan. Bàbá ń ṣe báyìí adùn. Bàbá ń ṣe báyìí adùn. Láti wá wò ó pé kí náà ṣe lénìí àkíní ẹ̀kọ́ ìrìn. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ láti wá fi ọkàn wá wò ó pé àwọn wo ni àkíní tẹ́ ẹ kú ìdìde. Àṣẹ. Ìṣọ̀kan ilé ẹnìkọ̀ọ̀kan yìí kò ní dàrú. Àṣẹ. Ilé tẹ́nìkọ̀ọ̀kan yìí fi sílẹ̀ kò ní bàjẹ́. Àṣẹ. Orúkọ lédi ilé ẹnìkọ̀ọ̀kan kò ní ṣòfò. Àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ló wà níbí báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi gbọ̀ràn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yàrá ló wà níbí báyìí lẹ́ni tán dìde wá bí báyìí. Tí ìṣojú tó pẹ́ ojú tó ti pẹ́ tó ṣojú lùmọ̀ ní jókòó lẹ́nu. A kì í lọ́pọ̀lọpọ̀. Ilé tá fi sílẹ̀ kò ní parun. Ọ̀dẹ̀dẹ̀ tá fi sílẹ̀ kò ní parun. Kábíyèsí bàbá akínyẹ kú dìde. Adélébárí fún yín. Àrìnàkórí fún yín o. Àkọyábí fún yín o. Akínyẹ lọ́pọ̀lọpọ̀. Dágúrú akínyẹ kú dìde. Ẹ̀yin tá lè dárúkọ àtẹ̀yin tá lè dárúkọ. Ẹ̀yin àgbàgbà Òṣùgbó ẹ̀yin àpinna akínyẹ lọ́pọ̀lọpọ̀. Gbogbo ilé ní kínkín pé ẹ kú ìdìde. Kì í ṣe oúnjẹ tẹ wá jẹ lẹ bá wá sí níbà ilé ní. Kì í ṣe títẹ́ fẹ́ mu lẹ bá wá. Ìfẹ́ lẹ bá dé níbà ilé ní. Ìfẹ́ tẹ bá dé níbà ilé ní ẹ̀yìn bẹ́ẹ̀ kún wọlé padà. Ẹ̀yìn kò ṣe padà. Kí la wá ṣe? Kí la fẹ́ ṣe? Òun lẹ bá wá lé ní. Iṣẹ́ ìní kò ní ìṣàmẹ́nì kankan ní lára o. Ẹ̀ẹ́dínlẹ́ bá rí o. Àrìnàkórí fún yín o. Wọ́n ní kí n kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ kú ìdìde o. Pé ẹ kú ìrìn o. Ẹ ṣé o. Mẹ́ta lẹ́ẹ̀kan sí. Olúwa
alábọ̀dé àwọn ni wọ́n ṣe ìdúpẹ́ lọ́wọ́ àwọn olóyè láì ní gbára wa ní àsìkò mo fẹ́ Peter Olóyèdé Fàtẹ̀bù alága àgbáyé kí wọ́n wá ṣe àfihàn àti ìdí àti ìtumọ̀ tí a fi wà ní ìjókòó ilé mẹ́ta. Ayé tó. Ẹjọ́ kò dàbí pé ògbóni wà bí ibà rárá. Kò dàbí pé ẹni tẹ́ torí ẹ̀ wá gan pàápàá inú yín dùn sí. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ayé tó. Now you are talking. Torí ọ̀pọ̀lọpọ̀ bóyá torí kò tá a fẹ́ mu tàbí tá a fẹ́ jẹ náà wá mo lè mọ̀ púpọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ògbóni ẹ̀dẹ́. Ìwọ kí wọ́n ẹ̀jẹ̀. Ìwọ kí wọ́n ẹ̀jẹ̀. Ayé onílù máa wo bó ṣe ń lọ báyìí tá a bá ló tó onílù àsìmí àìló tó kọ́. Ẹ jọ̀ọ́ a fẹ́ gbára lásìkò púpọ̀ jù ṣùgbọ́n oríta ibi tá a gbé dé yìí ó jẹ́ kókó nínú nǹkan tá a torí ẹ̀ péjọ síbi líka lẹ́dẹ̀ẹ́mìíràn o. Ẹ jọ̀ọ́ association bóyá ká dẹ̀ pé ní ká sọ ní Yorùbá ẹgbẹ́ tuntun nínú ògbóni la bílẹ̀nì ló wọlé dé. Ẹgbẹ́ tuntun la bílẹ̀nì ló wọlé dé. Ọlọ́gbọ́n kan kò ń fi ẹ̀ jọba ọ̀bọ̀ràn kan kò dẹ̀ ń fi ẹ̀ joyè. Olóbí gbogbo àwọn àgbààgbà ṣọkùlù kẹsẹ̀ wọn fi pé sí bílẹ̀nì. Gbangba làṣáta àṣàkìyíta gbangba àṣàkìyíta kìyíta ní kọ̀rọ̀. Ayé gbogbo ọ̀rọ̀ mi ń jọ bí òwe á máa yé àwọn àgbààgbà tó wà lórí ìjókòó. Ẹgbẹ́ ògbóni ti pọ̀ lóríṣiríṣi mi ò ní dárúkọ ṣùgbọ́n èyí táwa ń bílẹ̀nì nìkan ni máa dárúkọ ẹ̀. A fẹ́ kí ayédáyé móló a dẹ̀ fẹ́ ká ba àwo jẹ́ fún àwọn bàbá wa tó fi sílẹ̀. Àwo atáyé ṣe la wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Olóyè jẹ́ pé lókè pátápátá a ti ní supreme body of Ògbóni association. Tábàdà pé supreme body yìí tí nǹkan bá dáa tí ayé ò bá criticize ẹ̀ nǹkan yóò tí ì dáa. Ọ̀pọ̀lọpọ̀ criticize ẹ̀ where is the supreme, who is the supreme, aṣẹ́wó náà gbà gbúrúgbúrúgbúrú. Nobody bother about that. Àtúnṣe tá a náà fẹ́ ṣe ló bí supreme body. To the supreme body àwọn association káàkiri tó bá jẹ́ wípé wọ́n fẹ́ máa ṣe nílànà tó tọ́ àtòdò tó fẹ́ máa ṣe ìṣekúṣe ìbà olórí wọn á dàpọ̀ mọ́ association yẹn so that tí wọ́n bá ń correct wọ́n bá make àwọn corrections kan olórí wọn á lè máa gbé lọ sínú ẹgbẹ́ ọlá sọ pé bàbá ìdọ́dọ̀ bàbá báyìí lájẹ̀ bá báyìí ní ká ṣe. Ìdí ẹ̀ tí supreme body of Ògbóni association ṣe wà nìyẹn. Lára àwọn ọba Ògbóni dẹ̀ wà ń bí báyìí tó ti wà nínú supreme body yẹn. Ẹnìkan máa tó tún dé ní ìbọ̀tà ṣìrẹ́ nìkan. Àwọn ni His Royal Majesty Dr.
Ikúdáìsí John ọba ògbóni àgbà àgbáyé ẹ ṣe é pàmọ́lẹ̀. Nínú ẹgbẹ́ tí a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí àwọn ni wọ́n máa gba ìyàwó tuntun tó jẹ́ ọba ògbóni àgbáyé ẹgbẹ́ tá a dá sílẹ̀ àwọn náà máa gbà wọlé bóyá máa gbomi sàn lẹ́sẹ̀ ní I don't know. Nígbà tí ààrẹ ògbóni Lagos State tẹ́lẹ̀ èní ìlàṣẹ sọ pé tẹ́lẹ̀ o títí di bá a ṣe jókòó yìí ààrẹ ọba ògbóni Lagos State ló jẹ́ tí à ń pè ní Taofik Naibi ẹṣẹ́ ìpamọ́lẹ̀. Ìdílé o gbogbo àwa tá à ń ṣe yàngayànga lẹ́nìí ọlá bàbá tí wọn làwa fi mí o bàbá wa Olúayé Abdulgani Mọ́bọ́lájọ ẹ ṣé kábíyèsí o. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Káwọn ni wọ́n lọ jẹ nímọ̀ rẹ̀. Ìmúlẹ̀ jẹ létí ọpọ́. A fi ọ̀pọ̀lọpọ̀ tó bá máa kọ̀ sọ̀rọ̀ tí ò yẹ tàbí tí ò mórè. Ó ní a máa péjọ báyìí tá a bá ṣe ọjọ́ ẹ̀ láàdé pérí bàbá wa yẹn. Àrẹ̀mọ wọn nìyí tó jọmọ bàbá wa Naibi ṣùgbọ́n lẹ́nìí wọ́n ti introduce lẹ́ẹ̀kan torí tàwọn tí ò tí ì dé tẹ́lẹ̀ àwọn nígbàkejì chairman general gbogbo àgbáyé fẹ́gbẹ́ tuntun yẹn ṣe é pamọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ wọ́n ti ṣe gbogbo àwọn wọ́n ti introduce àwọn lóyè gbogbo àwọn lóyè yìí ayé tó gbogbo àwọn lóyè yìí pátá adárúkọ Supreme Body of Ogboni Association lẹ́ẹ̀kan tí ó comprise gbogbo àwọn ọba Ogboni Association kọ̀ọ̀kan lágbàáyé ṣùgbọ́n tẹgbẹ́ta dá sílẹ̀ yìí wọ́n ní Supreme Body tiwọn àwọn Supreme Body yẹn òun ni wọ́n dìde ni wọ́n ṣe introduction fún ilé ẹ̀kọ́ bàbá wa kan wọ́n pẹ́ díẹ̀ kan tó dé látòdì ní Ìgbókíá lọ́hùn tẹ́bà ọ̀pẹ́gbẹ́ yìí ni ààrẹ Ògbóni gbogbo Ìgbókíá ẹ̀dàgbàsókè yìí ẹ ṣé kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí ààrẹ gbogbo. Bàbá wa kọ láti Ìgbókíá again tó jẹ́ olórí olúwo gbogbo Ògùn State pátápátá ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ darí kan yín ẹ̀dìdì. Ayé ẹni tó bá mọ bàbá àṣàlẹ̀ wa Bámidélé Lagos State àǹkó limited ni o wọ́n jọra ọkọ̀ Akí bàbá wa ọba Ògbóni ayé funfun àgbáyé ẹ bá mi ṣe kábíyèsí o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí recognize present àwọn tó wá látàdí ọ̀dọ̀ kábíyèsí ọba Akran láti Badagry tí wọ́n dẹ̀ jẹ́ ara wa náà tí gbogbo àwọn ọkọ̀ díẹ̀ rẹ̀ tó ṣẹ́jú mi sí náà kan ṣẹ́jú sí náà kan tí wọ́n mọ̀ dáadáa. Chief Akran Samson ẹ ṣe ìpamọ́lẹ̀ ìgbà tá a ṣe introduction àrẹ̀mọ bàbá wa náà ìbínísì
ẹni pé náà ìbí wà nínú orúkọ yẹn bàbá wa kábíyèsí ọba crown ara primary rule ọba ní nílùú Èkó yìí àrẹ̀mọ tiwọn náà ní tó dẹ̀ tó dólúwo confam láàrin wa nínú ẹgbẹ́ tuntun yìí tá à ń lọ ìṣìlérí náà ni wọ́n wà o ìṣọ̀kan royal progressive. Adakọ̀gbẹ́ present Chief Akínfẹ́ ń wá láti Badagry náà ni o ó ti ẹ̀yẹ kó arórúkọ ẹ̀yìn sísẹ́mì ègùn kan tá a máa fi kú wọn. A fẹ́ nawọ́ ọba Ògbóni ìṣọ̀kan Ògbóni royal progressive wa ẹgbẹ́ ta fi lọ́lẹ̀ lédè a fẹ́ nawọ́ ẹ̀ sókè gbogbo ẹni tó bá fẹ́ ká nawọ́ ẹ̀ sókè kó nawọ́ ẹ̀ sókè kó nawọ́ sókè ó dà ẹ fún wa lórí kan náà kí n fi bọ̀ bóyá nu yín dùn. àìfàyè lọ́mọ ọbẹ̀ ṣe lọ́mọ lọ́lọ́ òwe lọ́mọ yẹn pa ẹ jọ̀ọ́ àwa tí a dúró gẹ́gẹ́ bí supreme káwọn ẹgbẹ́ tuntun yìí àti Júdíà àfẹ́ gbowó lọ́wọ́ onítọ̀hún ó wá ta wá lólobó ó yin wa lẹ́ẹ̀kan náà wípé ìtẹ́ ìṣe yìí ó kù díẹ̀ kí á tó ẹ gbowó àwọn àbíyè ajé àwọn àbíyè náà jókòó ségesège mo tẹ́ bá ṣe ti. nígbà tí ó bá di wípé wọ́n ní kó máa yan ọmọ oyè tí wọ́n bá fẹ́ jọba wọ́n á yan ọmọ oyè ìjọ tí wọ́n bá yan ọmọ oyè wọ́n kàn máa fi hàn yín ni pé ọmọ oyè rèé o nígbà tó wá yá tó bá yá ọmọ oyè àwọ̀ pèmí àwọn tó ń ṣòro àwọn bàbá náà lójókòó yẹn àwọn apètùtù ọ̀nà àwọ̀ pèmí wọ́n á ṣe gbogbo orò tó yẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe fún un. ìta gbangba báyìí báyìí jókòó lé ní mo mọ̀ pé àwọn èrò tó bá wà ń bẹ̀ lọ́jọ́ yẹn á multiply ilé lọ́nà 15 ọjọ́ yẹn la fẹ́ gbé adé ìrì la fẹ́ gbélé onítọ̀hún lórí mi ò mọ onítọ̀hún o ẹ ta ló mọ̀ ń bí èmi ò mọ onítọ̀hún ta ló mọ̀ ń bí báyìí. ayé ẹ jọ̀ọ́. ṣáàtì jókòó àwọn Supreme Council ti ṣọ̀kan Ògbóni Royal Progressive Forum nílé ìtàn lọ́ọ̀ṣì lẹ́nì wọ́n foríkorí wọ́n fi fùlùkùn wọ́n ní ta ló yẹ náà kàn ọ̀tọ̀ ní kẹ́lòmíì kó kàn máa sọ pé ó kàn mí ó kàn mí ó kàn mí èmi ló kàn. Àṣòṣèlú bí o. Ṣùgbọ́n àwọn Supreme àwọn ni wọ́n déédé tọ́ka pé ẹni tó kàn rèé tí Supreme bá dẹ̀ sọ bẹ́ẹ̀ Ifá ló sọ bẹ́ẹ̀. Bàbá wa rà bà ẹ wà ní jókòó àbẹ́ sí ìjókòó ẹ pè fà fún lẹ́nu ẹ pè fà kọ̀ fún lẹ́nu Ifá lè mú o bí àṣà bàbá wa rà bà Ifá lè mú orí ló wí ilẹ̀ lóhùn orí ló ń sẹ́ni kọ́dẹ́ ní àgbésì. ayé tó tó ẹ jọ̀ọ́ ẹ gbé ojú ayọ̀ sókè o ìgbà yẹn náà máa sọ pé ìṣọ̀kan Ògbóni Royal Progressive bóyá kangaroo ni federal government ló approve eléyìí
ọdún kẹta tá a ti ń bá bọ̀ rí ká tó gba ìwé àṣẹ látọ̀dọ̀ ìjọba ní last year. Ifakunle Ajao ẹ ṣe kábíyèsí o. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ó máa dá pọ́lìsì rẹ̀ sí wọ́n síbí. Ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Gbogbo àtọ̀ yìí níta. Orúkọ mi ni His Royal Majesty Dr. Adéwọlé Ọládèjì White tá a mọ̀ sí ọba ayé funfun, ọba ògbóni ayé funfun, ògbó àtọ́ ògbó àkókò nìkó ògbó àwòrán nífẹ̀ẹ́. Ìdí tá a fi wà níbí lẹ́ni mo jẹ́ kan nínú member of the supreme body of Ògbóni tí gbogbo as worldwide association worldwide tí gbogbo Ògbóni pátá wà lábẹ́ Nàìjíríà ní wá sí. Mo jẹ́ kan nínú wọn, ọ̀kan gbòógì nínú wọn. À ń ṣe ìfilọ́lẹ̀ ìṣọ̀kan Ògbóni Royal Progressive worldwide. À ń ṣe lẹ́ni ní ọ̀dọ̀ ọba wa Ifá temple tí gbogbo ayé dẹ̀ wà ń bẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo Ògbóni pátá wà lọ́bẹ̀ the supreme body of Ògbóni. Àwọn gan jẹ́ kan nú mẹ́mbà the supreme body of Ògbóni. Ìṣẹ̀ṣe àti àṣà, ìṣẹ̀ṣe làbọ̀bá ń bí ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gba ṣọ́ọ̀ṣì, ọ̀pọ̀lọpọ̀ ló lọ mọ́ṣáláṣí, ṣùgbọ́n ìṣẹ̀ṣe tiwa o wọ́n ti ń padà sí báyìí. Àwọn náà ti rí tó wà ń bẹ̀ bíi táwọn Boko Haram táwọn panipani tó ti wọ ṣọ́ọ̀ṣì lọ pààyàn. Ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n pa oníṣẹ̀ṣe kan? Ẹ lè bá ń bẹ̀ nítorí pé àtọwọ́ òsì sáyò àdálẹ̀. Ẹ lè oníṣẹ̀ṣe kan bí tó ti máa dalẹ̀. Oníṣẹ̀ṣe gidi ló ṣe dójúdójú ni o, kì í ṣe àwọn tó jẹ́ pé wọ́n kàn àyàṣe. Kò sẹ́ni tó ṣògbóni tó jẹ́ pé ó wá bẹ̀rẹ̀ sí sọ mo ṣògbóni kò gbè mí, ó náwó kan kànú ni. Gbogbo àtẹ́rí mílíọ̀nù ó ń yẹ wá, à ń kọ́lé. Èmi bí mo ṣe wà ilé tí mo ń lé Èkó jẹ́ 7. Mọ́tò mi ò dẹ̀ mi gbẹ́dọ̀ ká. Ògbóni gbè mí nítorí pé mo gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mo rẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ nílé mi ògbódò rà. Bàbá aládùúrà náà ń pè mí nínú Ògbóni. Yóò máa dùn ni kò ní kan. Adùnfẹ́ yìí náà tẹ́yìn ta fún mi o, ní ṣíṣe. Mi ni His Royal Majesty Dr. Peter Olúwaṣẹ́gun Olóyèdé tó jẹ́ Báṣọ̀run Ògbóni àgbáyé in general, but as of today Olúawo ìṣọ̀kan Ògbóni Royal Progressive worldwide. Ohun tí à ń ṣe lénìí ó ní pé àwo wà láti gbà wáṣẹ̀. Màá kọ́kọ́ fi àkókò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa His Royal Majesty Dr. Abdulganiu Mobọ́lájí Náìbí ọba Ògbóni worldwide. Àwọn tó fi èmi sí àpèrè Báṣọ̀run Ògbóni àgbáyé nìyẹn. A fẹ́ kí ìṣọ̀kan wà
nínú ògbóni gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe in general. A fẹ́ ṣe àwọn àtúnṣe tí a fẹ́ káwọn èèyàn máa ṣìṣekúṣe ìbàdí tó máa ba ìṣẹ̀ṣe jẹ́ mọ́ wa lọ́wọ́. Àwa gbìmọ̀pọ̀ a yọ àwọn tó jẹ́ sàràkí nínú ògbóni yìí láti dá àwo tuntun míì sílẹ̀ tí wọ́n ń pè ní ìṣọ̀kan ògbóni Royal Progressive Forum worldwide. Àwa wò pé ta ló tọ́ sí ta ló kàn láti fi síwájú gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀ṣe Ifá la máa ń gbé kalẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ìnagijẹ mi tó pè ní aka Ifá temple tí gbogbo èèyàn mọ̀. A lè ṣe kankan kí a má dá Ifá lórí ẹ̀. A dá Ifá déédéé mú Rasheed Ajao Ifakunle ọba àtọ̀mọ́lẹ̀ 1 lóríta kan ní ìlànà tó lóòṣà ti ṣẹ̀ṣe. Ṣùgbọ́n nílànà tí ògbóni ààrẹ ọba ògbóni Ogun State òun la fi jẹ lápapọ̀. Ní ìsìn state ti yàtọ̀ ságbáyé, àgbáyé is worldwide. Ìgbà tá a gbé Ifá kalẹ̀ Ifá yẹn ló gbà wá Supreme Council tá a wà nínú Royal Progressive yẹn láìpẹ́ ẹni yìí ni ó tọ́ sí òun ló kàn gẹ́gẹ́ bí àṣà tí wọ́n ń lò ní ìsìn pé ká gbé nǹkan ẹ̀ fún. Òun ló bí n tá à ń ṣe ní ọjọ́ èní tí a fi fa ọwọ́ ẹ̀ sókè lénìí gẹ́gẹ́ bí Ìbáṣọ̀run Ògbóni àgbáyé. Ìmọ̀ràn wa fáwọn tí wọ́n ka ìṣẹ̀ṣe kún ni pé lóòótọ́ lẹ̀sìn ọmọlẹ́yìn Kristi ń pè ní Christian wà, lóòótọ́ ni ẹ̀sìn àwọn mùsùlùmí wà, àwọn ọmọlẹ́yìn Prophet Muhammad sallallahu alaihi wasallam ló wà, ṣùgbọ́n ìṣẹ̀ṣe làgbà òun la kọ́dá ní gbogbo Áfíríkà tó ń pè ní ilẹ̀ aláwọ̀ dúdú pátápátá. Ìṣẹ̀ṣe l'Elédùmarè dá sí bí báyìí. Ó dá Jesus Christ sí ilẹ̀ Nazareth as King of Jews. Ó dá Prophet Muhammad sallallahu alaihi wasallam sí Saudi Arabia nílànà tí pọ̀ ní gbogbo Áfíríkà kìí ṣe Nàìjíríà nìkan. Ìṣẹ̀ṣe l'Elédùmarè sọ̀kalẹ̀ wá sí ibi tó gbogbo tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ mú nípa ti ìṣẹ̀ṣe. Nípa ilé ìṣẹ̀ṣe ń gbè wá tẹ́ bá wo tó ṣe lẹ́nujọ́ mẹ́ta ìlọ́wọ̀ tí wọ́n wọ ṣọ́ọ̀tì ọlọ́ṣẹ́ wọ́n lè wọ ilédì kan tàbí ilé ìjúbà kan nílé oníṣẹ̀ṣe kan lọ dọ́rùn kan tọ́dọ̀ ẹ̀ wò. Ṣé bá a rí wọ́n fẹ́ fọgbọ́n parẹ́ Ògún ni wọ́n gbé lọ síbi ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n fi pè wọ́n dẹ̀ fẹ́ sí ara wọn wọ́n fi rìn wá. Wọ́n tún sọ pé kò tó rí bẹ́ẹ̀ bọ̀bọ̀ tí wọ́n ti sọ ní news lánàá wípé Ọlọ́wọ̀ of Ọ̀wọ̀ kingdom ó ti declare pé lóòótọ́ ọ̀dọ̀ Ọ̀nàwọ̀ ó dẹ̀ ti yọ̀ǹda wọn. Báwo ni wọ́n ṣe wá? Ṣọ́lọ́pàá ló mú wọn ni? Vigilante ló mú wọn ni? No! Ìṣẹ̀ṣe ló fà wọ́n wá. Afẹ́kọ̀ọ́ pé ẹ̀sìn babaláwa ni kò padà síbẹ̀. Kò dípò lọ church lọ́wọ́, kò dípò ṣe mùsùlùmí lọ́wọ́. Association ni ògbóni jẹ́ nínú ìlànà ìṣẹ̀ṣe. Olóòṣà dúró tiẹ̀ lọ́tọ̀, ògbóni dúró tiẹ̀ lọ́tọ̀. Olóòṣà pín lóríṣiríṣi. Òòṣà wáríwárò Ọbalúayé ti Ṣàngó, Ògún, Èṣù, Ọbàtálá, Ọ̀ṣun gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ògbóni ó dúró bí ìgbà tí a ní Christian Association ta ní bí ẹgbẹ́ African Youth nínú Christian Association tàbí ta ní ẹgbẹ́ Korib tàbí Nasfa nínú Muslim bẹ́ẹ̀ lògbóni ṣe dúró. Olóòṣà Ṣàngó lè wà ń bẹ̀, olóòṣà Ọbàtálá torí ìlànà ìṣẹ̀ṣe ni. So ògbóni rẹ̀ dúró, àwọn ní ògbó, àwọn náà ń fọba jẹ. Àwọn náà ń fi ògbó dámọ̀lẹ́kun àríṣe kọ́ńtà tá à ń pè lógbóni nìyẹn. Kí lógbóni? Ògbó kùmọ̀ ńlá ló ń jẹ́ bẹ́ẹ̀ tó fi dámọ̀lẹ́kun àṣekára. Àwọn tó ní lọ́nà ń pè ní ògbóni. Kò dẹ̀ lè bàjẹ́ lásìkò tiwa, so àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ọmọ ni ọba Dr. Rasheed Ifakunle Ajao tí mo jẹ́ ọba ògbóni fún ẹgbẹ́ ìṣọ̀kan Royal Progressive Forum worldwide. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba àdániwáyé, inú mi dùn púpọ̀ púpọ̀ nítorí pé orí ló wí ilẹ̀ ló wù. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá ṣẹ̀dá tó kà mí yẹ lénìí. Bákan náà mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pàtàkì tí wọ́n wá bá mi ṣe àjọyọ̀ náà kí Olódùmarè àti onílé wa Ògbódòrà kó jẹ́ ká jọ ṣe pẹ́pẹ́pẹ́. Lágbára Olódùmarè, lágbára onílé Ògbódòrà,
Olódùmarè ní máa ń ṣe ìlérí, àwa kì í ṣe ìlérí, ṣùgbọ́n mo fi dá gbogbo àwọn ọmọ ìyá mi nílé lóko lójú pé àtúnṣe tó péye yóò wà nínú ìrìn àjò yìí, tó dẹ̀ já sí pé àtonílé àtàlejò tó jẹ́ ọmọ ògbóni pátápátá káàkiri àgbáyé gbogbo wọn ni wọ́n rí àǹfààní jẹ níbẹ̀ lágbára onílé mi Ògbódù Ọ̀rà. Thank you. ẹ jọ̀ọ́ má bínú bàbá mi, a fẹ́ mọ orúkọ yín sà. Orúkọ èmi ni ọba Dr. Adéwálé Àjàsá Jíbódù, ọba àṣẹ̀ǹbáyé aláàlà àgbáyé. ẹ ṣé gan sà, kádé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀. kí lẹ wá ṣe níbí pàtó bàbá mi? ọ̀rẹ́ wa la bá wá bí ọba Dr. Rasheed Adékúnlé Ajao, òun ló ń jẹ olúayé ọba ògbóni lẹ́ni, torí tiẹ̀ la ṣe wá bí. ẹ ṣé gan sà, kí ni ìdí pàtó tó fi jẹ oyè yẹn náà, tó fi rí pé òun ló tọ́ sí oyè yìí? kí ni ìdí bàbá mi? tí n bá ní kí n sọ láàrin Supreme Council of ọba ìṣẹ̀ṣe, wọ́n lè ṣẹlẹ̀rí ẹ̀. ìgbà tó bá tó gbá ló ń jẹ baálé àgbọn mi, kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálé odò. ká sòótọ́ ọ̀rọ̀, ọba Dr. Rasheed Adékúnlé Ajao ó ká ojú ẹ̀ láti jẹ oyè tí wọ́n ṣẹ̀ fi kan rí ẹ̀ yìí, ó ká ojú ẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí olúayé ó kájú ẹ̀. bàbá ẹ ṣé gan, ẹ pẹ́ fún wa. kí lẹ wá rí nípò ìtàn fi jẹ lónìí? àdúrà wo lẹ fẹ́ fún wọn? lọ́dọ̀ tàwa atànmọ́lẹ̀ làwa ń pè é. tó bá ní èèyàn ń tàn mọ́lẹ̀, níbi tó kùnkùn bá wà ni wọ́n ń tàn mọ́lẹ̀ sí. ẹ gbọ́, ṣe rí oyè tí Rasheed ṣẹ̀jẹ̀ yìí, orúkọ náà fi ń pọba aládé o. oyè tó ṣẹ̀jẹ̀ yìí, ẹ máa wòran o, ìmọ́lẹ̀ máa tàn sínú awo ògbóni. gbogbo ibi tó kùnkùn bá wà wọ́n máa tàn mọ́lẹ̀ sí lásìkò tó ṣẹ̀jẹ̀ yìí. gẹ́gẹ́ bóun náà ṣe sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ̀, ẹ jẹ́ ká fọkàn balẹ̀, gbogbo ohun tó ṣókùnkùn àti àwọn nǹkan tó jẹ́ ìṣekúṣe ìbà, gbogbo ẹ̀ pátá náà máa tàn mọ́lẹ̀ sí. ẹni tí mo mọ̀ tó dá mi lójú tí mo lè fògùn ẹ̀ gbárí ni ó tọ́ sí. ní pẹrẹwu bàbá, ẹ jẹ́ bá a fún wa ní àdúrà, oyè tán jẹ yìí kó mọ́ wọn lórí, bá a fún wa ní àdúrà bàbá mi. tó ó di kóró, ọba Dr. Rasheed Ifakunle Ajao, ó ti joyè yìí o, ọmọdé ló fi jẹ́ wàá fàgbà ló pẹ́pẹ́pẹ́. àtiwọ́ àtàwọn àgbàlagbà, àwọn amínigun tí wọ́n wò yí pé oyè yìí tọ́ sí ẹ tí wọ́n fi fún ẹ. ó gbọ́, gbogbo yín pátápátá ẹjọ́ máa ṣe pẹ́pẹ́pẹ́ ni, àti gún àtọ̀sìn wọ́n jọ máa ń ṣeré kalẹ̀ ni. ó gbọ́, ẹjọ́ máa ṣeré kalẹ̀ pẹ́pẹ́pẹ́. ní gbọ́kú ẹ lójijì, ọmọdé ló fi joyè yìí wàá fàgbà ló pẹ́pẹ́pẹ́. bí ọ̀tún ṣe ń wí tó sì ń wí tán ní o kájú ẹ̀ ó tọ́ lẹ́ni tó joyè yìí. bá ṣe wá fi oyè náà kàn ẹ́ yìí, bá a ṣe ń sọ lẹ́nìí, ìgbà alẹ́ a máa lékún, àwọlé a máa lékún nínú gbogbo Ògbóni kingdom pátápátá. eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn a máa fọhùn bí ọmọ èèyàn. láàárín ìjọ Supreme Council of ọba ìṣẹ̀ṣe èèkànní ẹ o, àní fi ẹ́ ṣàwátì láàárín wa. àsìkò tí wọn náà jọba yìí, iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí ń ré sí, iwájú ni gbogbo wa máa lọ, a ò ní rẹ̀yìn láéláé. àríbí àjẹbẹ kò ní ṣe kò ní yẹ o, àjẹgbó àjẹtọ́ o. olórí, ẹ bá fún ọ ládùúrà ráńpẹ́. a tún ọba àdẹ̀rọ̀ o, a ṣe é ṣe o. lásìkò tí ọba Dr. Abdulrasheed tán joyè yìí, oyè náà àmọ́rí o, ìlú àtòrò àtúbà àtúnṣe o, aboyún ilé abitibitire, àwọn àgbọ̀n tí ó ti bì wọ́n tọwọ́ àlàbòsùn o. oyè yìí àjẹgbó àjẹtọ́ òun ló máa jẹ́ fún wọn o, a ṣe bó ti ń ṣe lótú ìfẹ́. orúkọ mi ni His Spiritual Majesty Traditional Doctor Ewégbèmí Agbájé, ọba olórìṣà fún gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀, ààrẹ àti olùdásílẹ̀ àjọ abọ̀rìṣà ìṣẹ̀ǹbáyé Association Worldwide. èmi náà ni mo jẹ́ Secretary General fún Supreme Council of ọba ìṣẹ̀ṣe àgbáyé. ẹ ṣé bàbá mi, ẹ pẹ́ fún wa. kí ni ìdí pàtó tẹ́ fi wá síbí lónìí bàbá? ẹ ṣé,
nígbà tí irú wa máa gbọ́njú nínú ọ̀rọ̀ olóògbóni agbọ́njú abá olúayé ọba ògbóni olúayé ọba ògbóni ṣùgbọ́n nígbà tí bàbá wa olúayé ọba ògbóni tí wọ́n ti lọ bá àwọn ará iwájú ṣèpàdé ńṣe ni àti ìrí kí wọ́n sọ pé olúayé ọba ògbóni míì tún wà lórí àpèrè ṣùgbọ́n lẹ́ni à ń gbọ́ èyí bàbá wa ọmọ Bọ́lájí náà ìbí ni mò ń sọ o kí àwo rere wọn máa jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ máa jẹ létí ọpọ́n ṣùgbọ́n lẹ́ni à ń gbọ́ wípé olúayé ọba ògbóni tuntun míì tún ti gorí àpèrè ìyẹn ọba Adédìméjì ẹ tí ì gbọ́ ohun tí mo ń wí ọba Adédìméjì ọba Dr. Ifakunle Rasheed Ajao atọ̀mọ́lẹ̀ foríṣà ó di olúayé ọba ògbóni ẹlẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé kí ló wá dé tá à ní jó tá à ní yọ̀ tá à ní dunnú orí bàbá yẹn ti fọ́re nítorí pé àwọn alákọ̀ọ́ṣe wọ́n ti fi àṣẹ sílẹ̀ fún ọba Adédìméjì Àjàó nínú ẹgbẹ́ ìṣọ̀kan ògbóni Royal Progressive Forum worldwide. ẹ ṣe bàbá ohun tá a fi wà bí tá a ń jó tá a yóò ní. ẹ pẹ́ fún wa tó tẹ́ fi gbárùkù tì wọ́n tẹ́ fi rí pàwọn gan ni oyè yìí yẹ tẹ́ fi wá síbí lónìí bàbá mi. ẹ má yẹ ká fàágùn ṣe rí bàbá tẹ́ ẹ ní kí nìdí tá a fi gbárùkù tì yìí báwọn lóye yìí yẹ yìí kò sí nǹkan kan tá a máa ṣe nígbà tí gbogbo ayé ti sọ pé àwọn ni àfi ká gbà pé àwọn ni nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ̀ṣe táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹni tó bá ti kọ̀ àfi ká gbárùkù tì àní ẹ̀sìn ìṣẹ̀ṣe iṣẹ́ ó gbọ́dọ̀ dé orí òkè téńté kò jù bẹ́ẹ̀ lọ. àdúrà ráńpẹ́ bàbá. ok àdúrà tí màá ṣe kò ju wípé kí bàbá wa Adédìméjì Àjàó Abdulrasheed kó jogbo kó jatọ́ kó fọwọ́ pawú kó tún fèrègì jobi ààrẹ olúayé ọba ògbóni tuntun yìí kí àfọwọ́n gbó nínú ayé kó tó wọ̀ gbogbo àwa olóògbóni àti oníṣẹ̀ṣe láyé tá a wá fi ọwọ́ ti bàbá yìí bí ìgbà ọwọ́ ṣe ń fi ọwọ́ ti ìgbẹ́ kí ṣe fọwọ́ ti léyìí kí àwa náà gbó kátọ́ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. ẹ ṣé kábíyèsí ẹ pẹ́ fún wa bàbá mi.